àfa àwa dáadáa kan wá sọ̀rọ̀ màá dákọ̀ wọn torí mo láìkì àfa yẹn ìtí mo fi láìkì àfa yẹn ni pé wọ́n ní àpèjúwe mi ní àríwòye tèmi wọ́n ní listening here wọ́n fẹ́ máa ń gbọ́rọ̀ àfa àwa Kùntì kódà yóò wù mí tọ́lọ̀ ń bá ní kí n rí wọn reach àfa Kùntì ní mo ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó bá ń gbọ́rọ̀ mi tí a bá mọ nọ́mbà Sheikh wa Mashood Kùntì kan sẹ́ndì ẹ̀ sí mi àwọn Sheikh Kùntì wọ́n tírẹ̀ lọ́dọ̀ Sheikh Kabara gẹ́gẹ́ afáwa Kùntì wọ́n wá sọ̀rọ̀ kan ìfẹ́ dá sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ ọ̀rọ̀ Sheikh Kùntì ni mo fi afẹ́ dá sí mo fẹ́ kọ́lọ̀ ń jẹ́ mẹ́sẹ̀jì dọ́dọ̀ Sheikh Kùntì tàbí tó bá mọ nọ́mbà Sheikh Kùntì kan sẹ́ndì ẹ̀ sí mi torí Ọlọ́run ìmọ̀ bí mo ṣe lè gẹ́ẹ̀tì nọ́mbà wọn ni bàbá wa Sheikh Kùntì lẹ́kọ̀ọ́ àwọn ní ọ̀rọ̀ yìí kìí ṣe ṣíríkù àṣíríkù ni ẹbọ ni àwọn ẹ̀rí táwọn wá mú wá wọ́n tó bá ti lè jẹ́ pé ẹbọ ni torí pé yẹn ń tọrọ ìsìgáàtà yẹn a jẹ́ pé gbẹ̀ tó bá rẹ̀ tó bá lọ spítù lọ ọ̀dọ̀ dókítà náà ó ti ṣẹbọ ó yàtọ̀ síra wọn ń tà ń sọnù ìsìgáàtà ẹgbà wá o àwọn ẹgbà wá kan bẹ tọ́lọ́ ń kó sọ́dọ̀ ẹ̀dá ṣùgbọ́n àkọ́kọ́ mẹ́jẹ̀mú ni pé ẹ̀dá yẹn yóò jẹ́ alààyè tí ò tí ì kú ení ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ alùkọ́dírù alàlì ìgáfátì yóò jẹ́ ẹni tó lágbára láti lè gbàyànlẹ̀ lórí nǹkan ó kó àwọn kan bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn àfáà ṣùgbọ́n wọ́n máa jáláàyè ó kó àwọn kan bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn medical doctor wọ́n máa jáláàyè ó kó àwọn kan bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn lọ́yà wọ́n máa jẹ́ alààyè bí bàbá wa Gani Fáwẹ̀hìnmí ṣe gbóná tó nínú lọ́ọ̀ yẹn nígbà wọ́n jẹ́ alààyè ọlọ́lọ́mọ iye yẹn tí bàbá yẹn dúró fún tí wọ́n fẹ́ táwọn yẹn fẹ́ yẹn jẹ tí bàbá yẹn gbalẹ̀ ẹ̀ lè yẹn jẹ́ tẹ́bẹ̀ lọ rojọ́ tẹ́bẹ̀ jàre ẹni tó bá fẹ́ lo ẹ̀wọ̀n sí tí wọ́n bá fẹ́ yẹn jẹ tó sì fẹ́ kí wọ́n rí yẹn jẹ kọ́ lọ bí sàárè bàbá Gani Fáwẹ̀hìnmí pé Gani Fáwẹ̀hìnmí SAN wọ́n fẹ́ yẹn mi jẹ́ ń kóòtù ní Àbújá kóòtù máa bọ kò pọ̀síbù bàbá Gani Fáwẹ̀hìnmí Ọlọ́run kó àwọn gbàmígbàmí kan sọ́dọ̀ wọn nígbà tí wọ́n ń jẹ́ alààyè tí wọ́n sì jẹ́ alágbára láti lè ṣe nǹkan yẹn sóyé àwọn medical doctors Ọlọ́run kó gbàmígbàmí kan sọ́dọ̀ wọn wọ́n wàá lè gbààyàn lórí nǹkan yẹn nígbà tí wọ́n bá ń jẹ́ alààyè tí wọ́n dẹ̀ lágbára láti lè ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ náà làwọn àfáà bàbá wa Jígini bàbá wa nímàdù bàbá wa Alájà bàbá wa Sheikh Adam bàbá wa nílọrin bàbá wa níwò bàbá wa lẹ́bẹ̀ bàbá wa lẹ́gbà Ọlọ́run kó àwọn gbàmígbàmí kan sọ́dọ̀ wọn nígbà wọn bá ń jẹ́ alààyè tí wọ́n sì lágbára láti lè ṣe nǹkan yẹn àwọn olóṣèlú ńkọ́ òkè bàbá Adédùbú nígbàdẹ̀ yìí lọ́yọ̀ state yìí ẹni tó bá fẹ́ jẹ gọ́vnà jẹ sẹ́nétọ̀ jẹ ambassadọ̀ jẹ nǹkankan yóò lọ́dọ̀ bàbá Adédùbú mọ̀lété bàbá Adédùbú ò ní jókòó bẹ́ẹ̀ ọjẹ́ torí pé agbára yẹn Ọlọ́run gbé sọ́dọ̀ wọn ẹni tó bá fẹ́ jẹ ní ìsìnkọ́ lọ mọ̀lété náà ń bi sáré bàbá Adédùbú pé bàbá Adédùbú mo dé mo fẹ́ jẹ sẹ́nétọ̀ kọ̀pọ̀ síbù wò lè rí jẹ bàbá ò lè dáhùn mọ́ ìjọ bàbá Adédùbú kú wọn fẹ́ kú wọ́n fẹ́ travel out passport wọn ó ti due wọ́n wá lọ sí immigration office láti renew passport ibẹ̀ ni wọ́n ti ṣubú lulẹ̀ ibẹ̀ wọ́n ti gbé wọn lọ hospital kó tó dé hospital wọ́n ti kú ṣé bàbá ń fẹ́ kú jọ. now Alfa Kùntì ẹni tó bá lọ sí ọ̀dọ̀ doctor ọ̀rẹ́ ó wá lọ sọ́dọ̀ doctor nínú àwọn ìsìgáàtà tọ́lọ ń gbé sábàbí rẹ̀ sọ́dọ̀ àwọn dókítà ni pé tọ́ bá rẹ̀yàn mẹ́jẹ̀mú méjì gbọ́dọ̀ pé sáraru dókítà tá lọ bá pé dókítà ìkankan ń ṣe kúlúkúlú níbi ẹsẹ̀ ń wo dókítà yẹn gbọ́dọ̀ jẹ́ hayyun alààyè wàlùkọ́dírù alàlẹ̀ ìlàjì ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ń tọ́ lágbára láti lè give medical attention sí nǹkan yẹn wọn kò sí bí dókítà ṣe gbóná tó tọ́ba ti lè kú kò ní ṣe kankan mọ́ ká lọ bí sàárè consultant tó ti kú
consultancy surgeon ara sọ president ẹni tó kú ẹni tó fẹ́ kú yẹ méjì òkú so náà so lè dáhùn mọ́ kò lè dáhùn mọ́. ẹ wá já lọ ní Kùránì kó lè clear sí gbogbo wa kárí pé ìsìgáfà ẹgbà mí kan bẹ tọ́lọ̀ ń kó sí nkí àwa ẹ̀dá sẹ́dá ṣùgbọ́n ẹ̀dá ń gbọ́dọ̀ jẹ́ alààyè ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ntọ́lágbára láti fi ṣe nǹkan ẹ gbọ́ mi ọ̀yà lọ sí Suratul Qasas Quran 28 verse 15 bá ń kàjáde mọ́mú Jamiu Suratul Qasas àmọ́ Fad kàjáde Suratul Qasas ẹ bá ń ṣí fún ìsìgáfà dàmí téèyàn lè ṣe fẹ́ dà ọwà tọ́jẹ́ pọ́lọ̀ náà ló kó dàmídàmí sọ́dọ̀ ẹ̀dá ṣùgbọ́n ẹ̀dá gbọ́dọ̀ jẹ́ alààyè ẹni ẹlẹ́ẹ̀kejì ọgbọ̀dọ̀ jẹ́ tó ní kápá láti lè gbà ẹ lọ Suratul Qasas Quran 28 verse 15 bá ń tẹ̀ àfa Ahmed gba kínní fóun sí Quran fóun Suratul Qasas Quran 28 verse 15 fásità gáfàwú ọya. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. kéwú dáadáa fún mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. fásità gáfàwú. فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه. ọ̀rọ̀ dúró bẹ́ẹ̀ o sẹ́ẹ̀tì báwọn Quran 28 verse 15 ìsìgáfànù gbàmígbàmí tọ́lọ̀ ń gbé sọ́dọ̀ ẹ̀dá fẹ́dà ara gbàmígbàmí tọ́lọ̀ ń yọ̀ǹda kẹ́dà ó sọ fẹ́dà àmọ́ mẹ́jẹ̀mú méjì gbọ́dọ̀ pé ẹ̀dá tá a sọ̀rọ̀ gbàmígbàmí yẹn fún yóò jẹ́ alààyè yóò sì jẹ́ pé ọlágbára láti ṣe bẹ́ẹ̀ àwọn méjì ń jà nínú àwọn ọmọ Israel ọwọ́ ẹnìkan wá dùn ẹnìkan fásitàgáfà wúlẹ́yọ ẹni tó jẹ́ pé ànábì Musa wá ń bọ̀ alágbára dẹ̀ ni Musa déndé ọlọ́run márùn-ún mẹ́wàá 20 30 tí Musa nìkan bá fèsì wọn wọn nínú yóò náyé wọn rún a jẹ́ wípé irú Musa ọlọ́run ti gbé agbára kan sí nkí àti ẹ̀dáhùn tó jẹ́ pé bẹ́nìkan bá fẹ́ na àbúrò ànábì Musa tábúrò ànábì Musa bá sọ pé ẹ̀gbọ́n ẹnìkan fẹ́ nà mí ànábì Musa lè sọ pé nsò ń bẹ̀ ìsìgáfà náà nù táwọn bá rí ànábì Musa tí wọ́n ṣe kí ni tí wọ́n họ iná ṣẹlẹ̀ yìí ní Quran 28 verse 15 ìsìgáfà ọ̀ya pásítà gáfà wú ẹni tó jẹ́ ara àwọn èèyàn tànábì Musa ọwá ni Musa dàmí o ọkùnrin ìfẹ́ nà mí o ọ̀tá ni o ọfẹ́ nà mí o ó sì lè mú mi ànábì Musa bá súnmọ́ ẹni ọmọ èèyàn mi fáwà kázàwú ànábì Musa bá pọ̀ǹchẹ̀ ló bá fún lẹ́sẹ̀ fákọ̀dọ́ àlẹ́ yìí ẹni ẹ ṣubú lulẹ̀ sétèwé ni fákọ̀dọ́ àlẹ́ yìí ìsìgáfànù mẹ́jẹ̀mú àkọ́kọ́ ó pé síbẹ̀ àbí ò pé síbẹ̀ kí ni mẹ́jẹ̀mú àkọ́kọ́ alààyè hayat lẹ́wìí mọ́tàdí lẹ́mú wà náà tàbí kẹ́ni wà hajjun kí ni mẹ́jẹ̀mú àkọ́kọ́ alhayat ànábì Musa ń bẹ láyé kí ni mẹ́jẹ̀mú ẹ̀kejì alukudirọ́tù alàlì ìgáfàtì ọlágbára láti lè ṣe tí wọ́n ké gbàǹjarè wádọ́ rẹ̀ fáwà kázàwú Musa bá súnmọ́ ẹni ẹ fáwà kázàwú ló bá pọ́ǹtì ẹ̀ fákọ̀dọ́ àlẹ́ yìí
bẹ́ẹ̀ ni ṣe ṣubú lulẹ̀ nu lọ́ba kú ṣe pé ìsìgáàtà ẹ̀dá sẹ́dánù àlìsìgáàtà tù bí màkàlù kén ayé ń kọ́ dìrín ẹwí bó ṣe wí o. Ẹ̀wù dáadáa. Ní ògbọ́. Ẹ̀wù dáadáa. Ẹ̀wà mú kábàrù rẹ̀ wá wípé ja izatun. Àlìsìgáàtù kákégbàmígbàmí bí màkàlù kén sẹ́dá. Ayé tó wà láàyè kọ́ọ̀dèrè ní alàdìgá fátì tó sì lágbára àti lè gbà wá lórí ń ta ní kọ́ gbà wá lórí rẹ̀ ja izatun ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà ó lọ nínú ṣẹ̀ríà ó ṣe kí ni ó lọ in tí bàbá ń béèrè tí bàbá kabara ń béèrè ń bì lọ́wọ́ ànẹ́bì mẹ́jẹ̀mú àkọ́kọ́ sọ́wọ́ ń bẹ̀ ànẹ́bì ti ṣe kéne èní ẹlẹ́ẹ̀kejì àlùkùdírà sáà ànẹ́bì lè gbà yẹn lẹ̀ ajápẹ́ orí èèyàn gbọ́dọ̀ dúró lórí ẹ̀ ṣíríkù ni ìbéèrè tí èèyàn ní kápá lọ́wọ́ rẹ̀ tó ẹ́pọ́lọ̀ nìkan ló lágbára rẹ̀ ìbéèrè rẹ̀ ni kódà ẹni tó bá wà láàyè alọ́wọ̀sálẹ̀ àfáwà kódà ẹni tó bá wà láàyè ẹ má bọ̀ báyìí ẹ̀jì wọ́n jókòó bá dàbí ẹ má bọ̀ báyìí kódà ẹni tó bá wà láàyè tó bá jẹ́ pé ń tágbára rẹ̀ ọ̀kálà ń béèrè lọ́wọ́ rẹ̀ èèyàn tó ti ṣẹbọ èèyàn ṣe kí ni yes èèyàn ti ṣẹbọ ẹni tó wà láàyè gan tẹ́ bá ń béèrè ń tágbára rẹ̀ ọ̀ká lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé nǹkan ọlọ́run ló lè ṣe èèyàn ti ṣẹbọ sọ́lọ́run ìtẹ́fìmọ̀ ni pé ẹni tó wà láàyè tá a wá lọ béèrè ń tágbára rẹ̀ ọ̀ká lọ́wọ́ rẹ̀ gan níta yé yóò sọ fún yẹn pé èmi kẹ̀ ìtò bẹ́ẹ̀ ọya mo wà láàyè ń sìn àbí mo wà láàyè kẹ́ni kọ́ wá bá mi ní ìsìn kọ́ wá ní mùdírù mo nínà nínú government house wọ́n ní orí bíúdì kan ń bẹ̀ ó fẹ́ máa lò kò séèyàn ń bẹ̀ ṣé ń tọ́wọ́ bá mi ṣe mọ́lágbára rẹ̀ nínú government house sọ̀rọ̀ pé mọ̀ wò pé ṣé ìsepọ̀ ya wèrè ṣé mi ṣèyí Mákindé tó bá wá lọ jẹ́ pé bí nǹkan ẹ̀jọ́ ṣe ni èyẹ ṣe bọ́nu torí pé ìtọ́wọ́ bèrè náà mi gan níta yé gan tí ìní kápá lórí rẹ̀ tó yẹ pé ẹlòmíì ló ní kápá lórí rẹ̀ gan ó ti jìnà jù ilé kéwì Malam Ahmad ọlọ́run ló ní àbí èmi lọ́lọ́run fún ṣé bẹ́ẹ̀ ni kọ́lọ́ fún àlùbáríkà sí àbí sẹ́nìkan lè fẹ́ gbaṣẹ́ ń bí wàkílù rẹ̀ principal kéwì lọ́yà ni wọ́n sẹ́nìkan lè fẹ́ gba iṣẹ́ níbí in tó fi lè ríṣẹ́ gbà tó bá ní tèmi bò ó ní tó bá jẹ́ wípé mo ti gbé agency complete agency lórí gbígbà yẹn wọlé kéwì fàáfà ìyẹn ni agency fi pín sóríṣiríṣi agency by estopel ó wà general agency wà universal agency wà àbí òsì àìbéèrè téèyàn ní kápá lọ́wọ́ rẹ̀ náà bọ́ bá wà láàyè gan so orin tí bàbá wa Nasiru Kabara kọ yìí ya Rasulullah kó níbi àdí wátàdára kí ní fàáńtà bí kò bá ṣẹ̀rí àlọ́ kò bá ṣẹ̀rí àlọ́ ṣùgbọ́n níbẹ̀yẹ̀ ṣe mọ́ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ tí àwọn èèyàn ò fi gbọ́ yé táwọn tí wọ́n bá tiẹ̀ ń jẹ tí wọ́n mu nínú nǹkan gan tí òfin nílé yarí sọ di mọ̀dàrú tó bá ti sọ̀rọ̀ di mọ̀dàrú àwọn èèyàn ò ní mọ kí ni wọ́n ṣe gangan á mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fúnra wa ní kéré pé ká máa ṣépè
ẹ̀yin tẹ́ bá wí orin yìí èpè no ṣùgbọ́n aláti jẹ́ wọ́n mọ̀ pé wíwí orin yìí ò ìṣe kèfèrí ni torí pé in tí bàbá Nasiru Kabara ń bèèrè lọ ànábì níbi ànábì ò ní kápá ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì ànábì ò sí láyé mọ́ níbi tánàbí wà gan yurizaku into náà nídìí wọ́n ń fún ni ọlọ́ni látàṣà bá nílẹ̀ bí nàkútì ìlú fi sẹ́bílì láyé àmúwá tàbí àyà ó ní ìdàrọ́bìhìm yurizaku náà àbí ọlọ́láwọ̀ tí wọ́n bá kú sójú ọ̀nà ti Allah ẹ má rò pé wọ́n ti kú ikú táyé ni ẹ kú ọ̀dọ̀ Ọlọ́run bá wọn alààyè ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run bá wọn náà wọ́n nídìí nǹkan wọn wá lè provide fúnra wọn gan bí ó ṣe pé yurizakuna Ọlọ́run gẹ́gẹ́ ní tó ń pèsè fún àwọn náà nígbà wá jẹ́ pọ́nà ní máa pèsè èé ṣe táwa ni máa béèrè nǹkan lọ́dọ̀ ẹ̀ tí ń pèsè yá Allahu kúdíbíyà bí wọ́n tàbí arákíní fàáńtà kàdíkì fàáńtà rọ́bì ìyẹn ni bàbá ọ̀bá wí ẹ wá já lọ bí ìsìgáṣà èyí tó jẹ́ pé ọ̀bá láàkáyè mu kò sì bẹ́sìn mu ẹni tó bá yìí ṣe kèfèrí ni olówà ní Aqaf Quran 46 verse 5 bá ń ké dáadáa kódà ohun mẹ́ta ló fi ké ó fi ohun àdàbíyà ké ó fi ohun markaziya ké ó fi ohun màdíyà ké ọya. ومن أضل ممن يدعو ṣé o ti bá ń ta ipò ẹ̀. من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم ọya yìí ọya ké ní ohun bàbá mi lágége. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. ọya ké ní ohun máàdù. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. ẹni Allahu Akbar ó ti tán ọ̀rọ̀ yìí ti yanjú ọ̀rọ̀ ìsìgáfà ẹgbàmí méjì náà ni ètò bálà káyè mú tẹ́sìn sí máàkì ẹ̀ pé ẹ lè ṣe èyí tí ọ̀bá láàkáyè mú tẹ́sìn rọ́ǹgì ẹ̀ pé ẹni tó bá ṣe kèfèrí ni èyí tó bá láàkáyè mú tẹ́sìn máàkì pé yes ẹ lè ṣe òun ló wà ní Quran 28 verse 15 yẹn ó dẹ̀ ṣẹlẹ̀ a dẹ̀ rí pé yes ó ṣẹlẹ̀ èyí tí ọ̀bá láàkáyè mú tẹ́sìn rọ́ǹgì ẹ̀ pé ẹ má ṣe o òun ló wà ní Quran 46 verse 5 ọlọ́ni wa mẹ́ni àdọ́lù mímọ́ ìyàdẹ̀wú àbí ọlọ́ni kò sẹ́ni tó sọnù tó ẹni tí ń pe tí ò ní dá lóhùn kò sẹ́ni tó sọnù àwọn èèyàn tó sọnù pọ̀ ṣùgbọ́n ẹni tó sọnù jù tí sọnù tiẹ̀ tó tún tó dọmọ ọ̀dọ̀ òun lẹni tí bá ń pe tí ò lè dá lóhùn láyọ̀mù kìyàmà tí èdè jẹ́ ògbódà kìyàmà. àwọn tó jẹ́ pé ìntẹ́ ń pè wọn gọ́ọ̀fì lúnà andrew aikum wọ́n mọ̀ pé ń pè àwọn gan so ya Rasulullah kó sí bí àbí wátàdára kí ní fàántà bí ọlọ́run bá foríjì bàbá wa Kabara bá foríjì gbogbo àwọn bàbá wa ọlọ́ ṣìrìkíyà ní istigatha tó ń ṣìrìkíyà kí ni mo pè é kìí ṣe istigatha tí ó lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀ríà ọlọ́run so tàbáwá tó ráwọn tí wọ́n bá béèrè ọ̀rọ̀ á tẹ̀síwájú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.